níṣe ni wọ́n ń gbé kiri o ó sì jọ pé àwọn tí wọ́n gbé ròyìn ọ̀hún pàpà ibi pàtàkì tí wọ́n ti rí ṣèbí lórí ìkànnì Instagram Olori Silekunola Naomi náà ni wọ́n ti rí àwọn fọ́tò tó dùn wò dáadáa yìí kíkú ṣe pé àwọn fọ́tò lásán ni o fọ́tò arẹwà obìnrin yìí ni ẹni tí ṣe olórí kábíyèsí olúayé àrólé oòdùà ọba ẹni ìtàn adé ògúnwùsì fọ́tò màmá adésọjí tadéníkàwò ni o lónìí gan ni ó ṣe ọjọ́ ìbí ìyẹn bá ti dé 31st birthday lédè òyìnbó ṣá o ká ṣọjọ́ bí káyà fọ́tò tó dára ó lè má dàbí alára nínú ìròyìn tó wà níta o nítorí kinní kan ni o kí wàá ní kinní ọ̀hún wọ́n ní olórí ọba ẹni ìtàn adé ògúnwùsì ọ̀ọ̀ni ilé Ifẹ̀ níbi tí ojúmọ́ ti mọ́ wá sílé ayé ti fẹ́ di ìyàwó tuntun lọ́dẹ̀dẹ̀ ọkùnrin míì ó dà àwọn ní obìnrin tó lè wà dáadáa yìí ti ṣe introduction pẹ̀lú ọkùnrin míì ní ètò wọn mímọ́ láàrin mọ̀lẹ́bí ọkọ tuntun ìyàwó tó fẹ́ di àṣẹ̀ṣẹ̀ gbé yòókù ṣe pé níṣe ni àwọn èèyàn kan mú àtàmọ́ wọn àtàmọ́ Keere fúnra Olori Naomi náà ni ó kọ sórí Instagram rẹ̀ báwo ló ṣe kọ ó ní ìpele 29 nìyí o ìpele tuntun míì tó ti ṣe nínú ayé mi èyí tó dífá tó sì kì fún bíbẹ̀rẹ̀ ohun tuntun lákọ̀tun ṣìkì nínú mi ń dùn o àti pé ayọ̀ tí kò lópin rárá ni o nítorí lójoojúmọ́ ni àdániwálé ayé ṣe ohun àkọ́tún nínú ayé tèmi ṣẹ́yìn náà rí arábìnrin yìí ẹni olúwa yìí ọmọ ọlọ́pẹ́ ni o happy birthday adùn ó ti ṣe kọ́ nìyẹn o bẹ́ẹ̀ ni o hashtag àwọn àkọlé yìí lè ṣe abẹ́ ọ̀rọ̀ tó kọ sórí ìkànnì Instagram rẹ̀ hashtag first of all introduction hashtag celebration hashtag 31st birthday bó ti ṣe jù sígboro náà ni àwọn èèyàn tí wọ́n pọ́kàn tí wọ́n sì ń kí Olori Silekunola Naomi kú oríire ìgbéyàwó tuntun kú oríire ìgbésẹ̀ tuntun àti ètò ìgbéyàwó mọ̀mí-mọ̀ tó ń fún rẹ̀ kéde ẹ̀ báyìí àtò bá jẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀yàwó ní mẹ́ni o àdùn náà ni yóò gbẹ̀yìn ọ̀rọ̀ olórí tó rẹwà púpọ̀ yìí. Ètò tó kọ́ni lóye.